wa lórúkọ Olúwa bí a ti jókòó tàbí tí a sì ń fetí sí láti darapọ̀ nínú ètò ẹ̀kọ́ Bíbélì èyí tí ìjọ Anglikani ní dáọ́sìsì ti Ifẹ̀ tí ó ṣe agbátẹrù. Àgbàládùra pé Olúwa fúnra rẹ̀ á mí sí ẹnìkọ̀ọ̀kan wa á sì fi ara rẹ̀ hàn wá bí a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́jọ́ tòní. Tí a ò bá gbàgbé àkòrí láti à ń bá bọ̀ tí a ti ń wo oríṣiríṣi àwọn ẹ̀kọ́ lóríṣiríṣi náà la pè ní ìlànà Ọlọ́run fún àṣeyọrí ìgbéyàwó, ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún tí a ń gbé wọ̀ nìyẹn, ìlànà Ọlọ́run fún ìgbéyàwó. Lónìí àti ní àwọn tí Ọlọ́run yóò tún gbẹnu wọn sọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan bí a ti ń jíròrò lórí kókó ẹ̀kọ́ fún ti ọjọ́ òní tí a pè ní ètò ìṣúná nínú ìgbéyàwó. Ètò ìṣúná nínú ìgbéyàwó. Ní apá ọ̀tún mi níbí náà ni bàbá wa tí wọ́n máa júwe ara wọn fún wa náà ni wọ́n jókòó. Orúkọ tèmi ni Dr. Adébóyè Titus Àyìndé. Ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ ṣé gan olóòtú. Ní ọwọ́ àlàáfíà mi náà ni màmá wa. Orúkọ mi ni Akínmolú Grace. Ẹ káàbọ̀ màmá, àjíǹde ara máa jẹ́. Àmín. Ẹ̀yin olùgbọ́, a fẹ́ fi tó wa létí, ká rán wa létí pé ẹ lè kàn sí wa nínú fọ́nrán tá a fi síta yìí, ṣùgbọ́n ẹ ò lè dá àǹfààní àti pè wá bí ètò yìí ṣe ń lọ, ṣùgbọ́n ẹ lè kọ sí èyí tá à ń pè ní alátagbà WhatsApp tàbí ká kọ lọ́rọ̀ SMS message sí fóònù tá a fi síta yìí 081 471 94733 08147194733. Bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ a ó lè máa dáhùn nígbà tí ó bá ti ń tó àkókò. Ẹ jẹ́ kí a gbàdúrà. Àpáta ayérayé, ṣe la dúpẹ́ fún àǹfààní tá a ní yìí o. Èyí tá a ó tún kọ́ lónìí, a fẹ́ kẹ́yin Ọlọ́run lò ó láti gbé ẹbí kọ̀ọ̀kan ró, láti fi ṣe àtúnṣe tó yẹ nínú ẹbí. Àmín. Ògo ni fún orúkọ yín. Hallelujah. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí, kókó tá a ń gbé yẹ̀wò ní ètò ìṣúná nínú ìgbéyàwó. Fún ibi kíkà wa, màmá wa ẹ bá wa wo Mátíù orí 12 ẹsẹ̀ 25 nígbàtí bàbá wa bá wa wo Kọ́ríńtì kìíní orí 7 ẹsẹ̀ 3 àti 4. Mátíù orí 12 ẹsẹ̀ 25 ó sọ báyìí pé Jésù sì mọ ìrònú wọn, ó sì wí fún wọn pé ìjọba kí ìjọba tí ó bá yapa sí ara rẹ̀ á sọ ọ́ di ahoro, ìlúkìlú tàbí ilékílé tí ó bá yapa sí ara rẹ̀ kì yóò dúró. Ìwé Kọ́ríńtì kínní orí 7 ẹsẹ̀ 3 dé 4 kà báyìí: kí ọkọ kí ó máa ṣe ohun tí ó yẹ sí aya, bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni aya pẹ̀lú sí ọkọ. Aya kọ́ ni alágbára lórí ara rẹ̀ bí kò ṣe ọkọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ pẹ̀lú kò sì ní agbára lórí ara rẹ̀ bí kò sí aya. Ẹ ṣé púpọ̀. Èròǹgbà ẹ̀kọ́ tòní náà ni láti ní òye ètò ìṣúná tó dánmọ́rán àti láti ṣe àfihàn àwọn ọ̀nà tí èdè àìyedè ń gbà wọ inú ìdílé nípa ètò ìṣúná, àti ní kẹta ká lè mọ ètò Ọlọ́run fún bí a ti ṣe lè ṣàkóso ètò ìṣúná wa.
ṣáájú èyí tí a ó kà ní ìfáàrà mo fẹ́ ká lọ nínú ìjíròrò yìí ká wo òye tá a ní ohun tá a lè sọ nípa ìtumọ̀ ètò ìṣúná tí ó dán mọ́rán ètò ìṣúná èyí tó dán mọ́rán. Màmá wa kí ni èyí túmọ̀ sí lọ́kàn wa tá a bá sọ pé àwọn kan ní ètò ìṣúná tó dán mọ́rán? ẹ ṣé olóòtú. ètò ìṣúná tó dán mọ́rán ó jẹ́ ètò ìṣúná tí ọkọ àti aya tí wọ́n fi ìmọ̀ ṣọ̀kan láti ṣe. ìtumọ̀ ètò ìṣúná kó dán mọ́rán nìyẹn. Bàbá wa kí lẹ ní sọ? ní àfikún a ó rí nípa ètò ìṣúná jẹ́ ohun tí ó pín sí ọ̀nà méjì, ọ̀nà tí owó ń gbà wọlé àti bí a ti ṣe ń ná. Ohun kan tó dá lórí jù pé bí a ti ṣe ń ná ó sábà máa ń fẹ́ fa họ́wùhọ́wù láàrin ìdílé. So tá a bá ń sọ pé ètò ìṣúná tó dán mọ́rán, à ń sọ àjọsọpọ̀ ìfìmọ̀kànsọpọ̀ láàrin tọkọ àtaya lórí pàápàá bí a ṣe ń ná owó sí ohun tí ìdílé nílò. Ó jẹ́ nǹkan tí mo ní àfikún. Ní pé bá ìgbékalẹ̀ tí a lè sọ pé kò ní kọ́nu kọ́wọ́ nínú lórí abá ní nǹkan dán mọ́rán tó jẹ́ pé a lò ó fún ìtẹ̀síwájú ìdílé. Tí a bá wo àbàdà ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìfáàrà wa, ó ní Jésù Kristi ń kìlọ̀ tako ìpínyà nínú ìdílé. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ, ohunkóhun ẹnikẹ́ni tí Ọlọ́run bá ti so ṣọ̀kan pọ̀, kí ẹnikẹ́ni kí ohunkóhun kó má ṣe ṣe kíni o, kó má ṣe yà wọ́n, kó wó, kó má ṣe ṣe kíni o, kó má ṣe yà wọ́n. Ìpínyà tàbí ìtúká jẹ́ ohun tí ó tako ètò Ọlọ́run nínú ìgbéyàwó. Kíkùnà láti fìmọ̀ ṣọ̀kan nípa ètò ìṣúná máa ń tú ẹbí ká. Ohun tá a rí, ohun tá a ń kíyèsí láwùjọ náà nìyẹn. Pọ́ọ̀lù àpọ́sítélì ń rọ̀ wá ní Kọ́ríńtì kìíní tán ti kà fún wa orí 7 ẹsẹ̀ 1 sí 4 yẹn pé ọkọ àti aya ní láti ṣe àkúnyawọ́ tí ó ṣe déédéé pẹ̀lú ara wọn láì fi ti ètò ìṣúná nínú ẹbí sílẹ̀. Bákan náà wọ́n láti ní ó ní ọkọ kò lágbára lórí aya lórí ara rẹ̀ pé èmi ni mo ní, èmi ni mo pa, èmi ni mo ń na. Bẹ́ẹ̀ náà ni aya kò náà ò lágbára, kò láṣẹ láti sọ pé èmi ló pa, èmi ló pin, èmi ló na, èmi ló ṣe. Wọ́n gbọ́dọ̀ mọ ojúṣe tó yẹ kán ṣe ní orí ètò ìṣúná. Olúwa á ràn wá lọ́wọ́. Mo mọ̀ pé bá a ṣe ń tẹ̀síwájú a ó rí èyí tó ṣe gbòógì nínú ẹ̀kọ́ ẹ̀. Wọ́n ní ká jíròrò lórí àwọn ìpèníjà tó súyọ lórí ètò ìṣúná tí ó dán mọ́rán nínú ìgbéyàwó. Àwọn kí ló lè dàbí ìpèníjà, ìdíwọ́ àti ìdènà tá a lè rí tọ́ka sí? Màmá wa. ẹ ṣé olóòtú. Tí a bá wo ìpèníjà tó wà ní inú ìṣúná tó dán mọ́rán, ó pọ̀. Ṣùgbọ́n ìkan tá a kọ́kọ́ fẹ́ fẹnubà náà ni àṣà. Àṣà ní ayé àtijọ́ kì í ṣe pé kìíní wọ́n á ní ọkọ ní olórí aya, ọkọ ló máa ń pàṣẹ pé àṣẹ mi ni, ọkọ ló máa ń pàṣẹ. Ṣùgbọ́n nínú ètò ìṣúná tó bá máa dán mọ́rán, ọkọ ò gbọ́dọ̀ jẹ́ aláṣẹ. Wọ́n gbọ́dọ̀ dìjọ ní ìmọ̀ kan. Nínú àṣà yẹn gan oríṣiríṣi nǹkan ló wọnú bẹ̀. Tí a bá wò àwọn ìnáwó tí ó máa ń wọlé ní àti inú àṣà yẹn pé o gbọ́dọ̀ ṣe nǹkan báyìí, bàbá ilé gbọ́dọ̀ ṣe ni, bàbá ìyá náà gbọ́dọ̀ ṣe ni. Ètò ìṣúná yẹn máa mẹ́rẹ̀. Tí ó bá tilẹ̀ wá jẹ́ pé ìdí ọkọ ni wọ́n náwó sí jù tàbí ìdí ìyàwó náà náwó sí jù, tó bá ti rí bẹ́ẹ̀ yẹn wọ́n á máa rò pé ǹjẹ́ àwọn ò ní tẹ̀sí, pé ǹjẹ́ àwọn lè tẹ̀síwájú báyìí. Tá a bá wo ìgbéraga ètò ìṣúná náà ńkọ́? Ìgbéraga ètò ìṣúná ni pé tí owó bá wá, báyá owó tó ń wá látọ̀dọ̀ ọkọ ó yàtọ̀ sí ti ìyá tí wọ́n dìjọ wà. Wọ́n á máa wò pé ǹjẹ́ owó tèmi ní báyìí ǹjẹ́ kò ń ṣe kínní. Wọ́n á wá máa farapamọ́ fúnra wọn.
wọ́n á máa gbéraga báyà ẹnìkan owó tó ń wọlé kò ní nà tán fún ọkọ rẹ̀ tàbí owó tó ń wọlé kò ní nà tán fún ìyàwó náà ò ní nà tán fún ọkọ. ní ìdí eléyìí gbogbo àwa máa di pé kínní. tá a bá wá wo àgbèrè ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ ní àìjólóòtọ́ wọn ò jólóòtọ́ nígbà tí ọkọ àti ìyàwó bá dìjọ dámọ̀ràn nǹkan báyìí la máa ṣe ní oṣù yìí o tàbí wọ́n ti bẹ̀rẹ̀ láti January pé lágbára Ọlọ́run ìyá lágbájá nǹkan tá a máa ṣe lọ́dún yìí nìyí o tàbí bàbá lágbájá nǹkan tá a máa ṣe lọ́dún yìí nìyí o. ṣùgbọ́n ìgbà tí ọkọ bá jẹ́ alágbèrè ìka kan ṣẹlẹ̀ níbìkan wọ́n ní ATM ìyàwó bí pé ìyàwó ti fọkàn tán ọkọ ẹ̀ tán ó ti mọ pín ẹ̀ ó mú lọ ó lọ withdraw gbogbo owó ìgbà tí ìyàwó máa gbogbo ó ti withdraw ẹ̀ tán ó ti kó fálè níta ó ti fi ṣe kínní. ṣé ìyàwó tún lè wá ní bàbá lágbájá ìjájọ jókòó pé bá a tún ṣe máa náwó ní nígbà tó jẹ́ pé gbogbo eléyìí tí wọ́n ti ní tẹ́lẹ̀ ó ti nà ní ìnákúnà. nítorí ìdí èyí náà eléyìí gan tún lè jẹ́ ó tún jẹ́ àtakò ìpèníjà gidi ni. tá a bá tún wò ó àìní òye nípa ọ̀rọ̀ Ọlọ́run àwọn méjèèjì wọ́n ti papọ̀ wọ́n ti dẹyọ kan ṣùgbọ́n background ilé olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ olòmíì kò mọ̀ nípa Kristi then nígbà tí wọ́n bá dẹ̀ ní káwọn dìjọ jókòó kí wọ́n máa ṣàkàwé ọ̀rọ̀ kí wọ́n máa ṣe ọkùnrin mi ò ráàyè obìnrin náà ò ráàyè. tá a bá fi wò nínú ìjọ wa báyìí gan nígbà tá a bá ń ṣe Bible study ní Sunday school aago 9 sí aago 10 ọ̀pọ̀lọpọ̀ ò ní dé láago 9 yẹn ó lè di aago 10 ti kọjá kó tó dé. gbogbo ọ̀rọ̀ kò lóye gbogbo ọ̀rọ̀ tá a sọ ní Sunday school yẹn kò lè mọ̀. yẹn tá a bá tún lọ pé ayé tí a kò tí ì rà padà ẹni tí ò tí ì dàtún bí ẹni tó bá dàtún bí a mọ̀ pé tí ọ̀rọ̀ bá fẹ́ di kínní á gbé Bible rẹ̀ á kà wọ́n á dìjọ ṣàlàyé. mo rántí bàbá wa kan tó jẹ́ pé ní àkókò COVID-19 yẹn ó ní kíní wọ́n máa gbé wọ́n máa mú Bible yẹn ní báyà Matthew 2 ni wọ́n máa kà lé ní aya àtìyàwó wọ́n máa jókòó wọ́n á dìjọ máa kà wọ́n á máa ṣàlàyé irú eléyìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò fọkàn sí. nítorí ìdí èyí nígbà tí a bá ti jẹ́ ìkankan náà àti ṣe ètò ìṣúná tó dán mọ́rán tá a jẹ́ kankan náà nù Kristi tó yẹ pé ọ̀tọ̀ ni ibi tọ́kọ máa gbé bá lọ ọ̀tọ̀ ni ibi tí ìyàwó máa gbé bá lọ ọ̀tọ̀ ni chọ́ọ̀chì ìyàwó ń lọ láàárọ̀ ọ̀tọ̀ ni ibi tọ́kọ ń lọ lálẹ́ kò lè ṣètò ìṣúná tó dán mọ́rán lóòtù. bàbá wa mọ̀ pé màmá ti sọ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ó ṣeé ṣe kẹ́yìn náà ní bíi mélòó kan tẹ́ ẹ fẹ́ fi kún. bẹ́ẹ̀ ni ìpèníjà. ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi àṣà ó fẹ́rẹ̀ jẹ́ pé ní ilẹ̀ adúláwọ̀ tá a bá wo àṣà wa ó jẹ́ ìpèníjà àti ìdojúkọ ńlá fún ètò ìṣúná tí a bá fi ẹ̀rọ wẹ̀lẹ̀ àbí tí a bá farabalẹ̀ mu. ní ilẹ̀ Áfíríkà a máa ń sábà gbà pé ọkùnrin ló ní ilé nǹkan tó bá mú wá nǹkan tó bá ti tó pín náà ni nǹkan tóbìnrin bá mú wá tí ò bá ti lè yọ̀ǹda ẹ̀ sí abẹ́ ọkùnrin yẹn. ṣùgbọ́n ní ayé òde òní ó fẹ́ máa lè bárajọ pàápàá tá a bá ń wá ìdílé onígbàgbọ́ pé tá a bá ní ká fi ti àṣà wò á máa yọ ìdílé lẹ́nu. ṣùgbọ́n ní ayé tí a wà ní ìran tí a wà yìí pé a ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run wo nǹkan tí àṣà gbé lé wa lọ́wọ́ ká lè mójútó pàápàá nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ìṣúná ní ìgbéyàwó. ayé tí kò ní ìràpadà pé ibi tí ó ti ká bẹ̀rẹ̀ pé ìmọ̀ wa èrò wa àti ohun tí a ní ní ìrírí gbọ́dọ̀ jẹ́ ọ̀kan. nítorí náà la ṣe máa ń wò pé ó ṣeé ṣe àbí ohun tó tọ́ tí ó yẹ ni pé kí àwọn ọmọ Ọlọ́run kan fẹ́ ara wọn. nítorí wọ́n ti ní ìdí tí wọ́n fi lè sọ àsọyé pọ̀ nítorí wọ́n mọ Ọlọ́run àwọn dẹ̀ mọ ẹni tí í ṣe wọ́n dẹ̀ ti ní ìràpadà ẹ̀mí á rọrùn fún wọn pàápàá láti kojú nǹkan tó bá fẹ́ súyọ ní ti ètò ìṣúná nínú ìgbéyàwó. ó jẹ́ nǹkan tí mo ní fi kún. ẹ ṣe púpọ̀ ẹ rí i pé bàbá ní ká máa ṣá lọ a lè ṣá tán
ṣùgbọ́n wọ́n ti sọ àwọn kókó, wọ́n ti gbọ́n àwọn kókó kọ̀ọ̀kan jáde tó ṣe gbòógì ń bẹ tó jẹ́ pé wọ́n jẹ́ a lè pè ní ìpèníjà, ṣùgbọ́n mo mọ̀ wípé ẹ̀kọ́ ohun tó wà fún náà ni pé ká lè borí àwọn ìpèníjà yìí. Èkéyìí tó bá tiẹ̀ ti ń ṣúyọ nínú ìdílé wa, gbogbo àgbọ̀ wípé Ọlọ́run á ràn wá lọ́wọ́ láti tàn mọ́lẹ̀ sí i, á sì borí rẹ̀ lórúkọ Olúwa. Àwa ń tẹ̀síwájú láti mọ̀lé ohun tá a sọ yẹn pé báwo la ṣe lè ní ètò ìṣúná tó dán mọ́rán. Ìyẹn ni pé a lè wo lọ́nà mi pé àwọn ìpèníjà tá a tiẹ̀ ti sọ ẹ̀ ọ̀nà wo la lè gbà láti kojú wọn. Bàbá wa. Ẹ ṣé púpọ̀. Èmi á tún ní ká tún wò ó báyìí pé báwo ni a ṣe lè ní ètò ìṣúná tí ó dánmọ́rán nínú ìfìmọ̀ṣọ̀kan. Pé ohun tí ó ṣe pàtàkì jù tí tọkọtaya láti máa gbèrò ni pé láti wá ojú Ọlọ́run. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àwọn àlàyé ẹ̀ fún wa bí báyìí pé àwọn Yorùbá sábà máa ń sọ̀rọ̀ kan, wọ́n á ní ọgbọ́n ẹnìkan ò tó, ìmọ̀ràn ẹnìkan ò jọ bọ̀rọ̀, pé ẹni tó bá rò pé òun gbọ́n tán ó lè ṣeé ṣe kó má tíì ní ọgbọ́n tó láti fi ṣe ìdarí. Ṣùgbọ́n nítorí náà pé ìwé mọ́ jẹ́ kó yé wa gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé rẹ̀ pé tó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni kó béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí fífún ni tí kì í bá ní wí, pé kárí ara wa ní ipò pé a ti ń bèbè fún ọgbọ́n Ọlọ́run sí i, pé ó ṣeé ṣe pé tá a bá ríra wa ní ipò yìí, tá a bá dẹ̀ ń fojoojúmọ́ béèrè lọ́wọ́ Ọlọ́run, ìtọ́ni Ọlọ́run a máa tọ́ wa lórí ètò ìṣúná láàrin ilé. Bákan náà tí a bá wo ti láti jẹ́ ẹni tí ó ń kíra ẹni lẹ́yìn, pé bí wọ́n ṣe sọ fún wa pé sísàbójútó ara wa, pé ní nǹkan tí mo sọ ṣáájú yẹn pé tá a bá wo ìpìlẹ̀ ìgbéyàwó mímọ́, láti kí ara wa lẹ́yìn ni, láti ràn ara wa lọ́wọ́. Pé tí a bá ní èrò yẹn lọ́kàn wa, aya ni o, ọkọ ni o, a ó rí i pé ìrànlọ́wọ́ la máa wá fún ara wa, á dẹ̀ ṣeé ṣe fún wa láti kojú ìṣòro àti ìpèníjà tó ṣeé ṣe kó súyọ láti bí ètò ìṣúná wa. Bákan náà kí á jùmọ̀ ṣe àlàkalẹ̀ àti àgbékalẹ̀ ètò ìṣúná papọ̀. Àwọn olóyìnbó á sábà máa pè ní báyà budget, pé ohun tí a fẹ́ ṣe tọkọtaya a gbọ́dọ̀ mọ̀ sí, ká finú han ara wa lórí ẹ̀, ká dẹ̀ gbà pé ohun kan yìí ó jẹ́ ti ìdílé wa, kì í ṣe tèmi ọkọ, kì í ṣe tiwọ aya, ó jẹ́ ti ìdílé wa. Nígbà tá a bá dẹ̀ ti ní ìgbàgbọ́, ohunkóhun tí a bá fẹ́ ṣe tọ́ lẹ́yìn á jẹ́ ojúṣe ti ọkọ àti aya náà, pé iye báyìí ni mo fẹ́ fi tọ́ nǹkan tí a ti gbèrò láti ṣe papọ̀ yìí, iye báyìí ló fẹ́ fi tọ́ nǹkan tí a ti gbèrò láti ṣe papọ̀ yìí, á jẹ́ kí ìdàgbàsókè àti ìrẹ́pọ̀ àti ìfọkàntánra ẹni tó gúnmọ́ á tún wà láàrin wa. Bákan náà tá a bá dẹ̀ sí wo ṣíṣe àwàjinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, pé kí ni Ọlọ́run fẹ́ fún ìdílé wa lóòrèkóòrè, ní àsìkò ní ìdílé tọkọtaya ní pàtàkì gbọ́dọ̀ máa wá ojú rere Ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ fún ohun tí ó ní í ṣe pẹ̀lú ìdílé wọn. Á jẹ́ atọ́nà tòótọ́ pé wọn ò ní ṣe é ṣègbé ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, nítorí pé ojú Ọlọ́run bá wọn lọ, wọ́n dẹ̀ ń fi ojoojúmọ́ dúró de ohun tí Ọlọ́run fẹ́ fún ìdílé wọn láti gbé ìgbésẹ̀ pàápàá nípa ètò ìṣúná nínú ìgbéyàwó. Níní àfojúsùn fún ọ̀run, pé ká má ṣe gba ohun ayé yìí láàyè tó bẹ́ẹ̀ tó yẹ pé á fẹ́ di nǹkan tó yẹ pé kò ní jẹ́ ká fojú sí ohun tí ọ̀run. Pé Apostle Paul ló jẹ́ kó sọ pé tó bá jẹ́ kìkì ayé yìí ní ìrètí wa mọ, àwa já sí òtò jùlọ, pé nǹkan tí ò ní jẹ́ ká fààyè gba ojú kòkòrò ni pé ká máa retí pé ohun gbogbo láyé yìí yóò tán, kò sí bá a sì lè gbé kalẹ̀, kò sí nǹkan tí a fi gbé kalẹ̀, ṣùgbọ́n Ọlọ́run àti àwa yóò kù wá kù, pé ilé ìjọba ilé Ọlọ́run tí ó wà lókè tí ó yẹ pé ọkàn wa bá wà ń bẹ̀, ó tó pàápàá láti borí gbogbo àrékérekè Sátánì, láti fún ayé yìí tàn wá jẹ, kó di pé ìṣòro adé nínú ètò ìṣúná nínú ìgbéyàwó. Ó jẹ́ nǹkan tí mo tún fẹ́ sọ. Màmá, àfikún wo náà ni ẹ fẹ́ ṣe sí ìjíròrò tó wà ńlẹ̀ pé báwo gan ètò ìṣúná tó dán mọ́rán tí a fi ògo àti ẹwà Ọlọ́run hàn láìka ìpèníjà tá a ti kà tẹ́lẹ̀ sí? Ẹ ṣé sà, láìka ìpèníjà tí wọ́n ti bá wa sọ̀rọ̀ lórí ká béèrè fún ìtọ́ni Ọlọ́run. Ó ní ní ìwé òwe 3
5 to 6 ọkàn ní sọmọ akínní ẹ̀ ó ní kí o má tẹ̀ sí ìmọ̀ ara rẹ kò ṣe ètò ìṣúná nǹkan tó bá kàn tẹ̀ ti mọ tó bá ti ní owó nú ó ṣòro láti déédéé bọ́ sí gìrì a gbọ́dọ̀ fi Ọlọ́run ṣáájú ká fi Ọlọ́run ṣáájú ká wò sísàbójútó ara wa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ nù wa àti ní ọjọ́ kìíní a ti fi ìyá àti bàbá wa sílẹ̀ a ti di ọ̀kan nígbà tá a ti di ọ̀kan yẹn kò lẹ́tọ̀ọ́ láti farapamọ́ fúnra wa nítorí nǹkan tó máa ń gbà tí ọkọ bá ń gba oyè báyìí tí ìyàwó ń gboyè báyìí tí wọn ò mọ̀ tí wọn ò dìjọ mọ oyè tí wọn dìjọ ń gbà ó máa ń fa wàhálà nígbà tí kánà tán fún ara wa ẹ lè ọkọ oyè báyìí lónìí ìyàwó ṣùgbọ́n ìgbà tí àwọn ò bá ti nà tán fúnra wọn wàhálà ló máa dá láàrin wọn ṣùgbọ́n tẹ̀yìn bá ti nà tán fúnra wọn tá a ti mọ iye tí mo èèyàn ọkọ ń gbà tá a ti mọ iye tí aya ń gbà tá a bá dìjọ jókòó ká sọ pé ká gbé báyìí ká gbé báyìí ká gbé báyìí ọkàn máa balẹ̀ ní ètò ìṣúná tá a bá tún ní ká ro ti àlàkalẹ̀ ètò ìṣúná wa tó jẹ́ pé a gbọ́dọ̀ jùmọ̀ sí àlàkalẹ̀ nítorí ìnáwó ìdílé olúkálùkù yàtọ̀ ìnáwó ìdílé obìnrin ó lè yàtọ̀ ìnáwó ìdílé ọkùnrin lè yàtọ̀ ṣùgbọ́n tá a bá dìjọ dúró fi ohùn sí nǹkan báyìí la ṣe máa gbé o báyìí la ṣe máa sọ̀rọ̀ àwọn ọmọ o báyìí la ṣe máa sọ̀rọ̀ àwọn òbí wa nítorí àwọn òbí wa náà wọ́n gbọ́dọ̀ wọnú ètò ìṣúná wa nítorí tí wọn ò bá wọnú ètò ìṣúná wa wàhálà ló máa dá àkókò tí ìyàwó máa nídìí nǹkan àkókò ẹ gbọ́dọ̀ mọ̀ bí ẹ ṣe nígbà tẹ́ ẹ bá dẹ̀ ti dìjọ wà tẹ́ ẹ ti dìjọ là kalẹ̀ yẹn kò ní í sí wàhálà kankan. níparí màmá ní ṣókí nínú ìrírí ìrìn àjò yín bàbá ò lẹ ṣe náà tó fi rí bó ṣe rí náà bóyá ní ìṣẹ́jú kọ̀ọ̀kan kẹ́ ẹ lè fi yẹn gbani nímọ̀ràn. nítorí ìgbà tí èmi wà ní pé mo ń ṣiṣẹ́ ní ọmọ kékeré tí mo ti ń ṣiṣẹ́ kínní ọ̀dọ̀ àkọ́bí bàbá mi tó mo gbé tó tọ́ mi tí n bá ti gbowó oṣù báyìí mo gbọ́dọ̀ fún wọn wọ́n á fún mi ní notebook wọ́n á ní kí n kọ bí mo ṣe fẹ́ ná tí n bá ti lọ wò lórí tébù wọn tí wọ́n ti sáìn fún bí mo ṣe fẹ́ ná nìyẹn ìyẹn ti wá mọ́ mi láǹgbà tí mo má rí gan bí mo ṣe máa ń ṣe fọ́kọ̀ mi nìyẹn. ètò ìṣúná yẹn tí ò bá ń ṣe pé ọkọ mi náà tá a dìjọ dìmọ̀ pọ̀ tá a dìjọ ń ṣètò ìṣúná wa àbá yọ mí lẹ́nu nígbà tí ọkọ mi sùn nínú Kristi nígbà tó sùn nínú Kristi yẹn àwọn ọmọ gan wà ní gbogbo wọn ló wà ní higher institution kò tíì sí nǹkan kan kò tíì sọmọ kankan tó ń ṣiṣẹ́ ṣùgbọ́n ètò ìṣúná tí wọ́n ti ṣe fún mi tá a ti dìjọ mọ̀ bí mo ṣe máa ń náwó bá a ṣe máa ń ṣe mi ìjẹ́ déédéé gbé àǹkárá wálé mi ìjẹ́ déédéé ṣe kìnnì kan ó ti wá mọ́ mi la kó jẹ́ pé èmi gan ẹ̀ wò ní ẹgbẹ́ obìnrin gan ní aṣọ Mothers Union nígbà yẹn tí ó jẹ́ 400 naira ṣùgbọ́n ìgbà tí èmi àwọ̀ bàbá mi adìjọ mọ oye tó ń wọlé adẹ̀dìjọ mọ̀ pé a máa sanwó skul ọmọ a máa ṣe gbogbo ẹ̀ mi ì rà o ṣé bí ìgbà tó dẹ̀ di oní 3,000 4,000 mo dẹ̀ rà á Ọlọ́run dẹ̀ pèsè ká fi ọkàn rán nǹkan ká má máa fi gbogbo ẹ̀ ṣe pé aṣọ ẹbí nì nǹkan kan ní tí aṣọ ẹbí bá ti wà tí ó ti wọnú ilé ètò ìṣúná ò lè dán mọ́rán torí àyànge wàá ràn wá lọ́wọ́. arákùnrin wa bàbá wa bóyá náà ní bó ti ẹ̀ jẹ́ ìṣẹ́jú kan torí àkókò tí kò wá ní pápá mọ́ra. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé tí àwọn àgbà àtijọ́ tí wọ́n ti gbé wọ́n sábà ní ẹ̀mí láti àti fàyà rán nǹkan àti láti tẹríba pàápàá àwọn obìnrin wa gẹ́gẹ́ bí mọ̀mọ́ wa ṣe sọ ṣùgbọ́n láyé tí a wà lọ́wọ́lọ́wọ́ nǹkan ṣe bẹ́ẹ̀ rí bákan díẹ̀ tá a bá ní ká wò ṣùgbọ́n ní ìrírí tí mo rí gẹ́gẹ́ bí ọkùnrin tí ó ní aya nílé ẹni pé ká máa rí i pé ẹ̀rí ọkàn wa ń ṣe déédéé pàápàá nípa ètò ìṣúná èmi àti aya mi ó níbi tí a gbọ́dọ̀ fẹnu kò sí lórí nǹkan tí ìdílé nílò lápapọ̀ lórí nǹkan tó máa wá látọ̀dọ̀ tiẹ̀ lórí nǹkan tó máa wá láti ọ̀dọ̀ mi pé ohunkóhun tí ó bá dẹ̀ fẹ́ ṣe á sọ fún mi ohunkóhun tí èmi náà bá fẹ́ ṣe á máa sọ fún tá a bá dẹ̀ rí láàrin bí a ṣe nítorí nǹkan tí a sọ yìí nǹkan tí ó jẹ́ pé à ń gbé ìgbésí ayé rẹ̀ ni tá a bá rí láàrin ara wa ń gbà mí pé baálé mi nǹkan báyìí ló sọ fún mi pé mo ti ṣe kọjá nǹkan tí a jọ fàdéhùn sí
màá ní kó jẹ́ ká wò tí n bá lè ṣàlàyé bó ṣe tó àti bó ṣe yẹ màá tọrọ àforíjì. tó náà tèmi náà bá wo nǹkan tó ti ṣe tó ti yàtọ̀ sí ìlànà tí a fi lílẹ̀ tí ò bá lè ṣàlàyé àti bó ṣe wà lórí ó yí dandan a fi máa mọra wa sí àtún ní máa tún ṣe àṣìṣe yẹn padà mọ́. ó jẹ́ nǹkan tí ó ràn wá lọ́wọ́ ní pàtàkì jùlọ pé ká ní inú kan sí ara wa. Mo rí i pé ó sábà máa ń ṣiṣẹ́ fún wa púpọ̀ láìsí níbẹ̀. A lè pe aya á sọ nǹkan tí ọkọ máa ń sábà fẹ́, a lè pe ọkọ á sọ nǹkan tí aya sábà máa ń fẹ́ nítorí ohun wọn ti bẹ̀rẹ̀ sí papọ̀ láti ọjọ́ tí ó ti pẹ́ wá. Ó jẹ́ nǹkan tí ó ràn wá lọ́wọ́ nínú ìdílé. ẹ ṣé púpọ̀ ẹ̀yin olùgbọ́, mo rò pé a lè sọ tán, a sì mọ̀ wípé ọ̀rọ̀ owó onípọn onípa tó ní kó, ṣùgbọ́n bá a ṣe sọ pé owó ní ìdáhùn sí ohun gbogbo, bẹ́ẹ̀ náà la ṣe gbọ́dọ̀ mọ̀ wípé ẹ̀mí Ọlọ́run òun náà ló ń ṣàkóso. tẹ́mi owó bá ti wọlé wá, ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run lè gbé ẹ̀mí owó mì kó sì ràn wá lọ́wọ́ láti ṣàṣeyọrí tí a bá ti jẹ́ ti Kristi tá a sì gba ẹ̀mí rẹ̀ láàyè nínú ìdílé wa. wọ́n lé owó jẹ́ èròjà tí a fi fún wa láti fi dókòwò nínú ìgbéyàwó, láti fi jèrè ìbáṣepọ̀ alábùkù tàbí ìgbéyàwó tí ó ti túká. kò sí lára èrè tí Ọlọ́run fẹ́ ká jẹ o, pé ká ti torí owó ká dẹ̀bírú ká fọ́nlé ká kọra sílẹ̀. àti ṣòwò ṣọ́ọ̀tì nìyẹn. Ọlọ́run sì fẹ́ ká ṣòwò ṣọ́ọ̀tì. mo gbàládùá ò ní ṣòwò ṣọ́ọ̀tì o. Àmín. a rí òwe ti tálẹ́ǹtì gẹ́gẹ́ bí a ti rí, ó jẹ́ àpẹẹrẹ rere àwọn tá a fún lówó tán fi jèrè. a gbé ìgbéyàwó kalẹ̀ láti ní èrè lórí ọmọ, tìbẹ̀rù Ọlọ́run, tìgbé ayé tó dán mọ́rán, ìgbé ayé tó péyegé, àti pé ní pàtàkì láti jẹ́ ìjọba ọ̀run. a sì jẹ́ kó yé wa wípé Ọlọ́run ló ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ àti ohun gbogbo tó wà nú ẹ̀. tó bá sì ti ṣètò, tó bá fi lé wa lọ́wọ́, àwa pàápàá láti mọ bí a ti ṣe ń pín láàrin ara wa tí ọ̀rọ̀ Ọlọ́run àti ògo Ọlọ́run tá a fi di gbégbéga. orúkọ Ọlọ́run a máa di gbégbéga nínú ayé wa o. èyí tá a ní ká jẹ́ kó tẹ́ wa lọ́rùn, ká má tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ká má bàa kábàámọ̀. gbogbo aládùn àpẹ a ò ní kábàámọ̀ o. ó ní ká tètè wá jọba ọ̀run àtòdodo ẹ̀. ó lóhun tó kù wọ́n á ṣe kíni o, wọ́n á fi fún wa. ẹsẹ̀ àkọ́sórí wa Kọ́ríńtì kìíní orí 7 ṣe 14 yẹn, jẹ́ ká sáré wò ó torí pé àkókò ti lọ. ẹ jọ̀ọ́ ẹ bá wa. Aya kò ní agbára lórí ara rẹ̀. aya kò ní agbára lórí ara rẹ̀. bí kò ṣe ọkọ. bí kò ṣe ọkọ. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ pẹ̀lú. bẹ́ẹ̀ ni ọkọ pẹ̀lú. kò sí ní agbára lórí ara rẹ̀. kò sí ní agbára lórí aya rẹ̀. bí kò ṣe aya. bí kò ṣe aya. ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. lẹ́ẹ̀kan sí adúpẹ́ o fún ètò ẹ ti fi hàn wá. àgbàládùúrà pé àtúnṣe tá a ní láti ṣe nínú ìdílé wa, bàbá ẹ mú ká lè ṣe é. Àmín. ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.